Mo kí wa pé a kú àkókò yìí lórúkọ Jésù Kristi Olúwa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tí ó fi àánú rẹ̀ rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa láti wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A dúpẹ́ oore ọ̀fẹ́ tí a ní láti jẹ́ alábàápín nínú oore ọ̀fẹ́ ńlá yìí. Ògo ni fún orúkọ Ọlọ́run. A dúpẹ́ púpọ̀. Àdúrà wa sì ni wípé a ò ní sọ ìgbàlà ńlá iyebíye tí Ọlọ́run rán sí wa. Ìbùkún àti ìfẹ́ tó ní sí wa, a ò ní sọnù ní orúkọ Jésù Kristi Olúwa. Ibi kíkà wa ní àkókò yìí ní ìwé Lúùkù orí ìkíní. Lúùkù orí ìkíní láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ọgbọ̀n. Ní oṣù kẹfà, Ọlọ́run sì rán áńgẹ́lì Gabriel sí ìlú kan ní Gálílì tí a ń pè ní Násárẹ́tì, sí wúńdíá kan tí a ṣe ìlérí láti fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì. Orúkọ wúńdíá náà a sì máa jẹ́ Màríà. Áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá, ó ní, àlàáfíà, ìwọ ẹni tí a kọjú sí sí ní oore, Olúwa ń bẹ pẹ̀lú rẹ. Ṣùgbọ́n ọkàn Màríà kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà. Ó sì ronú nínú ara rẹ̀ pé irú kíkí kí ni èyí? Ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé, má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ohun tí mo fẹ́ ká gbé yẹ̀wò pàápàá jùlọ ní àkókò Kérésì yìí tí a ṣe ìrántí ìfẹ́ iyebíye tí Ọlọ́run ní sí wa, tí ó fi rán Jésù Kristi wá. Nírú àkókò yìí, ohun tí mo wòye, mo fẹ́ pè ní àyípadà ńlá. Àyípadà ńlá. Ibi tí ó sì ṣe pàtàkì fún mi, òun ni kíkí tí áńgẹ́lì kí Màríà yìí. Nínú ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, òun ni áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá, ó ní, àlàáfíà, ìwọ ẹni tí a kọjú sí ṣe ní oore, Olúwa ń bẹ pẹ̀lú rẹ. Àlàáfíà, ìwọ ẹni tí a kọjú sí ṣe ní oore. Nígbà tí Màríà gbọ́ kíkí, ẹ rí i pé Bíbélì ò sọ fún wa wípé ìfara áńgẹ́lì náà bà á lẹ́rù. Kò sọ fún wa pé ó bà á lẹ́rù. Ó ṣeé ṣe kí wọ́n ti bí ẹnìkan kó ti máa ní ìbápàdé pẹ̀lú áńgẹ́lì Ọlọ́run àbí àwọn ìránṣẹ́ mìíràn. So yíyọ tí áńgẹ́lì yọ sí Gabriel kò bà á lẹ́rù. Ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́, kíkí tó kí pé àtẹ̀lé kí wa lálàáfíà, kò sí tó burú bẹ́ẹ̀. Ní ṣùgbọ́n ìwọ ẹni tá a kọjú sí ṣe ní oore, Olúwa ń bẹ pẹ̀lú rẹ. Wọ́n lọ́rọ̀ yìí ó yà á lẹ́nu. Ó yà á lẹ́nu. Ìdí tí a sì fi yà á lẹ́nu, ó ní pé Olúwa kọjú sí ṣe mí lóore. Àlàáfíà ni fún mi. Ilé má tó ga o. Láńgẹ́lì tó wá tún sọ fún ní ẹsẹ̀ ọgbọ̀n. Áńgẹ́lì wí fún pé má bẹ̀rù, nítorí o ti rí ojú rere.
o ti rí ojú rere àti fojú rere hàn. Ará, mo wòye wípé kì í ṣe wípé nítorí pé Màríà jẹ́ wúńdíá nìkan ni Ọlọ́run ló ṣe lò ó láti bí olùgbàlà. Mo wòye bẹ́ẹ̀. Ìwòye mi ni wípé ó ṣeé ṣe kó má jẹ́ Màríà nìkan ni wúńdíá tó wà ní ilẹ̀ Ísírẹ́lì nígbà náà. Ṣé ẹ rántí pé tá a bá ka Mátíù orí ìkarùndínlọ́gbọ̀n, a sọ nípa àwọn wúńdíá mẹ́wàá tí wọ́n múra de olùgbàlà, tí 5 rí ojú rere gbà, tí 5 sì pàdánù ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Tẹ́ ẹ bá gbàgbé, wúńdíá mẹ́wàá. So ó fi hàn wípé bí a bá wò dáadáa, kì í ṣe wípé nítorí pé Màríà kàn jẹ́ wúńdíá nìkan àbó ti pèsè ara ẹ̀ sílẹ̀. Ó ṣeé ṣe kí á ní àwọn wúńdíá míì, ṣùgbọ́n ohun kankan ló yàtọ̀ tó pe Màríà sọ́tọ̀. Nǹkan náà láńgẹ́lì wá sọ fún un. Áńgẹ́lì ò bá sọ pé àlàáfíà o, ìwọ wúńdíá tó yára rẹ sọ́tọ̀. Áńgẹ́lì ò bá sọ. Ohun tán rán látọ̀run ò ní wípé bá wa sọ fún un wípé a ṣe ojú rere sí i. Bá wa sọ fún obìnrin yẹn pé láàárín wúńdíá o, ohun tó yà á sọ́tọ̀ tá a fi lò ó, tá a fẹ́ fi bí olùgbàlà nípasẹ̀ ẹ̀, ò ní wípé a fi ojú rere hàn fún un. Ohun tó yà á sọ́tọ̀ nìyẹn o. A ti ṣe ojú rere sí i, a ti fi ìfẹ́ ńlá hàn sí i. Òun ló sì bá Màríà lẹ́rù pé ẹ gbọ́, òfin lolúwa fi ń bá wa lò ó. Àkókò òfin leléyìí, kí ló ti wá ṣẹlẹ̀? Àyípadà kan ò ti ṣẹlẹ̀ báyìí. Ó bẹ̀rẹ̀ sí bà á lẹ́rù pé ojú rere. Níjọ́ tán ti ń kọ́ wa, òfin náà fi ń kọ́ wa. Àwọn sọ pé tá a bá rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run, ẹ sá fún ẹ̀ṣẹ̀, ẹ má ní Ọlọ́run mìíràn lẹ́yìn mi, ẹ má ṣe sọ̀rọ̀, ẹ má ṣojú kòkòrò sílé ẹnì kejì yín, ẹ rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Ẹni tó bá ṣe eléyìí ló máa ń rójú rere gbà. Kí lò ń wá ṣe tó ń fi di èrò ojú rere? Ojú rere yìí, èdè tí à ń pè ní èdè míì là ń pè ní oore ọ̀fẹ́. A tún lè pè ní àánú. Oore ọ̀fẹ́ àti àánú yìí kò wá jókòó lórí ohunkóhun. Kò sọ wípé ohun kan báyìí ló ṣe tá ó fi rí gbà. Níbi tó ń yàtọ̀ sí nìyẹn. Kò sọ wípé iṣẹ́ ọwọ́ kan báyìí ló wà lọ́wọ́ wa. Ó ní obìnrin, aṣojú rere sí ọ. Aṣojú rere sí ọ. Mo sọ fún wa pé ojú rere là ń pè ní oore ọ̀fẹ́. Òun là ń pè ní àánú. Nínú ká pè ní oore ọ̀fẹ́, ká pè ní àánú àbí ojú rere, kò wá ní í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. Òun nìkan lolùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé tí à ń pè ní àánú àtojú rere. Ohun tí Màríà ṣe tó fi rí i gbà, kò sẹ́ni tó lè sọ. Nínú ìwé Éfésù orí 2, ẹsẹ̀ 8 títí dé 9, ó ní nítorí oore ọ̀fẹ́ ni a fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí kì í ṣe láti ọ̀dọ̀ ẹ̀yin fúnra yín, ẹ̀bùn Ọlọ́run ni. Kì í ṣe nípa àwọn iṣẹ́, kí ẹnikẹ́ni má bàa ṣògo. Nítorí oore ọ̀fẹ́ la fi gbà yín là
nípa ìgbàgbọ́ àti èyí kì í ṣe látọ̀dọ̀ yín, látọ̀dọ̀ ẹ̀yin fúnra yín. Ẹ̀bùn Ọlọ́run ni, kì í ṣe nípa àwọn iṣẹ́, kí ẹnikẹ́ni má bàa ṣògo. Ẹ gbọ́, oore ọ̀fẹ́ ńlá ni, kò ń ṣe iṣẹ́ ẹnìkan. Gbogbo wa pátá lénìí ká ní a gba Kristi. Ẹnìkan lè sọ, kí n tó dẹni gbàlà mo gba àdúrà, mo gba àwẹ̀. Rárá, ojú rere Ọlọ́run ni. Ohun tá a dì lénìí, nítorí ẹlẹ́nikẹ́ni ò lè ṣògo. Mo di ìránṣẹ́ Ọlọ́run lénìí, mo di èèyàn ńlá lénìí, mo dẹni tó lókìkí. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ni, kì í ṣe ti ipá tàbí agbára ẹnikẹ́ni. Oore ọ̀fẹ́ yìí kì í ṣe ń téèyàn ń lé, kì í ṣe ń tí èèyàn lè sọ wípé èmi náà wo nǹkan tí màá ṣe sọ̀rọ̀ ara mi. Oore ọ̀fẹ́ tẹ́ni rí gbà, èmi náà lọ bù nú ẹ̀. Ọlọ́run fúnra ara rẹ̀ ló mọ òdiwọ̀n tí ń fún ní kálukú, ló sì mọ bó ṣe ń fún ní kálukú. Mo rántí ní ọdún mélòó kan nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ kan. Arábìnrin kan a jọ wọlé ẹ̀kọ́ yẹn, àwa jẹ́ ọ̀rẹ́. Nígbà tí àsìjọ wa tún ń ṣe iṣẹ́ kan náà nílé ìwé. Bá ṣe wá ń ṣèdánwò, wọ́n á rí i pé ọmọbìnrin gbogbo àwọn máàkì tó ń gbà ó máa ju tèmi lọ. Mo wòye pé kò má yẹ kóbìnrin máa gbé mi. Mo bá ẹ jẹ́ n tiraka sí i. Mo bá tiraka ni mò ń ka ìwé. Mo rí i pé mò ń ka ìwé yẹn débi pé kò tẹ̀ sí ààyè ìsinmi fún mi. Kò sí ààyè ìsinmi pé ká tẹ̀ sinmi ní ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì. Rárá o, mò ń ka ìwé. Dandan ni pé ọmọbìnrin ò gbọdọ̀ fi mí lẹ̀. Nígbà tí èsì ìdánwò tó jáde, ńṣe ló dàbí pé mo tẹ̀ wá ṣe kọ lẹ́tà sí pé kọ́mọ yẹn kó máa gbé mi. Ohun tó fi ń gbé mi kì í ṣe kékeré. Mo sáré ẹ̀mí mi fẹ́ bọ́. Nígbòyà mo wá gbà mo ní ó dàbí pé gidigba ò sílẹ̀kùn o. Gidigba ò sílẹ̀kùn. Níbi tó yẹ nǹkan tá ń pè ní oore ọ̀fẹ́ àti ojú rere ti bẹ̀rẹ̀ sí yé mi nìyẹn. Ẹni tá a sì ń sọ yìí, inú yàrá ẹ̀ ló ti ń kàwé. Bó bá ti ka, mo sọ dáadáa pé ṣó ní nǹkan kan tó ń ṣe ni. Tó bá ti kàwé díẹ̀, ó tán. Wá rí i pé nǹkan kan wà tó ní tọ́lọ́run fún, tá ń pè lójú rere àti oore ọ̀fẹ́. Ó rí gbà. Gbogbo bí mo ṣe sáré láti gbà á, láti rí i pé mo bá rárá. Oore ọ̀fẹ́ kò ṣeé lé, ojú rere kò ṣeé lé, nítorí pé Ọlọ́run fúnra ẹ̀ ló máa mú wá. Nínú ìwé Róòmù orí 9, Ọlọ́run mọ̀ọ́mọ̀ sọ fún Mósè pé èmi ó ṣe àánú fún ẹni tó mi ó ṣe àánú fún. Èmi yóò ṣe ìyọ́nú àtojú rere sí àwọn tèmi ó ṣe ìyọ́nú fún. Ó ní kì í ṣe ẹni tó fẹ́ tàbí ẹni tó ń sáré, bí kì í ṣe ti Ọlọ́run tó ń ṣe àánú. Ọlọ́run fúnra ẹ̀ ló ń ṣe àánú. Nínú ìwé Róòmù orí 11 ẹsẹ̀ 6, ó ní bó bá ṣe pé nípa ti ṣe oore ọ̀fẹ́ ni, ó ní kì í ṣe ti iṣẹ́ mọ́. Bí bẹ́ẹ̀ kọ́, ó ní oore ọ̀fẹ́ kò ní jẹ́ oore ọ̀fẹ́ mọ́. Ará nínú Olúwa, àyípadà ńlá tó ṣẹlẹ̀, òun ni wípé Ọlọ́run máa ń ṣojú rere sí ènìyàn tí kò ní ṣe ibi tó ti wá, àdúrà tó ń gbà, àwọn èèyàn tó mọ̀. Ohun tó rí nínú Dáfídì tó fi sọ fún Sámúẹ́lì wípé ṣó rá gbogbo àwọn gidigba yìí. Bàbá kan náà ló bí wọn o, ṣùgbọ́n òun ní ohunkóhun fi wọ́n ṣe. Dáfídì ni mo fẹ́ lò. Ohun tó rí tó fi mú kò sẹ́ni tó yé o. Ohun tó fi mú Sólómọ́nì
ní ọba tó fà wọ́n tó kù lẹ̀ tó jẹ́ ẹni tá a bí látọ̀dọ̀ aya aláya ló nílò. Kò sẹ́ni tó yé o. Ohun tá ń pè lójú rere ni. Èmi sì wòye wípé ọ̀pọ̀lọpọ̀ tó ń sáré kiri lénìí, àwọn alówó ni, àwọn náà fẹ́ dolókìkí ni. Wò ó lè dẹ́ni iyì kó má dẹ́ni ẹ̀yẹ o. O lè níyì ṣùgbọ́n kó má sẹ́ni tó ń yẹ ọ sí, kó má sẹ́ni tó ń wù ẹ́, kó má sẹ́ni tó ń polongo ẹ̀, kó má sẹ́ni tó mọ̀ ẹ́. Iyì lè wà kó má ṣẹyẹ. Ìdí nìyí tí Kristi Jésù fi wá, nítorí pé ohun àkọ́kọ́ tó mú wá fún wa kò ní wípé ó gbé ojú rere Ọlọ́run dé, ó gbórí ọ̀fẹ́ dé, ó ń pe gbogbo èèyàn sínú oore ọ̀fẹ́ yìí. Ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ipá wa, agbára wa kọ́ ni a fi ń sin Ọlọ́run. Ó mú àyípadà. Òun ló kọ́kọ́ sọ, láńgẹ́lì yẹn kó sọ fún Màríà wípé n tó sọ fún ni pé ojú rere, ó ti rí àánú gbà. Ó tí Jésù mú wá nìyẹn. Oore ọ̀fẹ́ ńlá tá a fi ń gbà wá. Kí wá ṣe ti iṣẹ́? Tó bá gbàdúrà dáadáa, tó bá gbàwẹ̀ dáadáa, tó bá fúnni dáadáa. Rárá sà. Àwọn tó ń fúnni nìkan kọ́ ló lọ́rọ̀ jù nínú ayé. Ọlọ́run ń ṣojú rere sáwọn èèyàn. Jésù Kristi ni àyípadà ńlá tó ṣẹlẹ̀. Òun lẹni tó ń pín ojú rere ní àkókò wa. Jésù làbátọ̀ lọ. Ó làbátọ̀. Ẹni tó bá ti ní ojú rere gbà. Àmọye àwọn tó ń wàásù ìgbàlà fún tó yẹ òye wọn. Wọ́n létí bá àwọn àṣọ ìbú kò sí gbọ́. Wọ́n lọ́kàn ọ̀jọ̀gbọ́n ni wọ́n, ṣùgbọ́n kò sáà yé wọn. Ẹ jẹ́ ká bẹ Ọlọ́run Olúwa. Jẹ́ kí èmi náà rojú rere gbà. Olúwa fojú rere wò mí. Jésù ọmọ Ọlọ́run fojú rere wò mí. Kì í ṣe ti iṣẹ́. Ó ní bó bá jẹ́ ti iṣẹ́ ni ó ní kì í sórí ọ̀fẹ́ mọ́. Ó ní kì í ṣe àánú mọ́. Ó ní kì í ṣe ẹni tó fẹ́ àbẹ́ni tó ń sáré, ṣùgbọ́n tọlọ́run nínú àánú tó máa ń yàn fún rẹ̀. Olúwa, mo bẹ̀ ọ́, kì í ṣiṣẹ́ mi, kì í ṣe iṣẹ́ ọwọ́ mi ló lè mú òfin rẹ̀ ṣẹ. Bí tara mi kò sáré, tómi jẹ́ mi sàn títí wọn kò tó ṣètú fẹsẹ̀. Wọ́n nìkan ló lè gbàlà. Ọlọ́run kò ṣiṣẹ́, kò sí ohun tí mo mú wọ Ọlọ́run. Àwẹ̀ àbádúrà mi ò tó gbà mí, ẹ̀yin ni Olúwa ṣe ojú rere sí mi. 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 Kì í ṣe ọrẹ mi, kì í ṣàdúrà mi, kì í ṣàwẹ̀. Ìyàsọ́tọ̀ mi ò ṣe nǹkan kan. Olúwa kò sí ohun tí mo mú wá. Ló kọ́ naked nílé láìwọṣọ ní ìhòòhò báyìí ni mo wọ Ọlọ́run. Daṣọ bò mí. Ṣe ojú rere sí mi. Jẹ́ kí n rí àánú gbà. Ọlọ́run, mo gbé ọ̀gá nítorí pé ó ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín.